Orúkọ mi ní Olúwatúnmiṣe, Abilékẹrin Ìpín Ọ̀run ní èmi. A rí pé wọ́n ti géètì ibi ìpa, ṣé kò sí ọ̀nà ilé rí? Ìyàlẹ́nu ló jẹ́ fún èmi náà torí adé bí lánàá ó ní nǹkan tí Ìpín Ọ̀run pàṣẹ fún wa ká wá ṣe ní ibi lánàá. Adé ibi lánàá. Ní lójú àlábì nínú ìmísí. Nínú ìmísí ló ti pàṣẹ fún wa, a dẹ̀ gbọ́dọ̀ pa òfin ẹ̀ mọ́. Adé bí lánàá iná wà ní gbogbo àdúgbò, unfortunately kò sí iná nínú ilé Ìpín Ọ̀run yìí nìkan ṣoṣo. Lánàá a dẹ̀ béèrè kí ibi báyìí ní ọwọ́ àbúrò mọ́mì wa ní àná, wọ́n jẹ́ kó yé wa wípé kí wà lọ́wọ́ ẹnìkan, kí wà lọ́wọ́ ẹ̀ ọ́ṣà gé wa títí tẹ́ pé after 11 la fẹ́ kúrò mi báyìí lánàá lórí pé ká lè rí kí yẹn. Nígbà táwa rí pé ó dàbí pé wọn ò fẹ́ fi kí yẹn lẹ̀, àwa fúnra wa wá lọ ra padlock tuntun yẹn lélẹ̀. green ìyá àbí? bẹ́ẹ̀ ni sà, tí a fi tì í. tó ohun tí ẹ̀tọ́rí ẹ̀wà bí ilé ní ẹni ẹgbà ìmísí látọ̀dọ̀ Ìpín Ọ̀run pé kẹwàá ṣe àwọn kan sí ilé òun, ṣe wá àǹfààní láti jẹjẹ lámà láti ṣe nǹkan tó ní kẹwàá ṣe? àárí àǹfààní àti ṣe ohunkóhun rárá pé akọ̀dé ibojì ẹ̀ a dẹ̀ ṣe prayer, a dẹ̀ ṣe nǹkan tó ní ká ṣe mẹ́ bọ̀ inú lẹ́yìn àláǹfààní àti wọbẹ̀ látijọ́ tí Ìgbín ti wọlẹ̀. rárá látijọ́ tí Ìgbín ti wọlẹ̀ kò sí ọmọ ìyá kankan tó padà dá ẹsẹ̀ wọnú ilé yìí látijọ́ tó ti wọ ilé Ọlọ́run sùn. bó ni ọ̀rọ̀ lọ́yà níbo ló dé báyìí? Ọlọ́run ló ní ìyẹn lọ́wọ́. Àwa la ní Ìgbín, ọmọ ìyá wa ni, ọmọ bàbá wa ni. Wọ́n bá ka nínú àwọn márùn-ún tí àwa bí nìṣẹ́ ẹyọ kan ti yọ sọ̀rọ̀. Bọ̀ Ọlọ́run dẹ̀ tún sọ nínú gbogbo tó ní ká máa dúpẹ́. A tún fi àyè ọpẹ́ yẹn sílẹ̀ lọ́tọ̀. Gbóhùn lọ́yà, gbóhùn. Ohun ẹ̀ṣẹ̀ tí a ṣe ìyá bíbá o, ẹ bá wa bí wọ́n léèrè kí ni tí mọ́mì wa ṣe fún ìyá bíbá tó fi wò pé kó fi Ẹ̀gbin dá ní oró. Iná tí ìyá bíbá dẹ̀ gbogbo irú mi Bọ́sẹ̀ tó ń jó, ìyá bíbá tó ń lùlù fún Bọ́sẹ̀ ni o. Ìyá bíbá ló ń lùlù. Àná tí a wá bí gbogbo conversation ìyá bíbá pẹ̀lú Bọ́sẹ̀ ni èmi ń gbọ́. Tó bá ti rí mi wọ́n á cut, tó bá ti rí mi wọ́n á cut. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà bímọ lẹ̀ bímọ obìnrin lẹ̀, àmọ́ gbogbo iṣẹ́ ọwọ́ yín mo gbàdúrà gbogbo iṣẹ́ ọwọ́ yín lẹ máa jèrè ìyá bíbá. Gbogbo iná tẹ́ dá sí wa lábẹ́ tí ò ṣe bomi pa torí tá bá ṣe ń kà tá bá ṣe ń sọ kò síbi ká ti fẹ́ rí Ẹ̀gbin padà mọ́ o, kò sí. Iná tẹ́ dá sí wa lábẹ́ Ọlọ́run á dá sí iná lábẹ́ o, ẹ lè mọ bó ṣe ń rí, ẹ lè mọ bí iná ọmọ ṣe ń jóyàn. Òun náà máa lu àwọn òkú tiẹ̀ náà bó ṣe ní pé àwa lu Ẹ̀gbin. Ó ní kí àwọn èèyàn lọ zoom ìsàlẹ̀ ojú Ẹ̀gbin pé kọ́ lọ wò pé a nu ojú Ẹ̀gbin tó fi bó ni. Èmi ò bẹ́ẹ̀ jiyàn o pé wọ́n nu ojú Ẹ̀gbin tó fi bó, àmọ́ ṣó rántí pé ìwọ ló gbàbọ̀ líkì tó fi pa lójú wa nígbà tí gbogbo èèyàn ń pariwo pé Ẹ̀gbin ṣì ń mí, Ẹ̀gbin ṣì ń mí. Ìwọ ló lọ mú perfume pé kó lè ta pé bóyá tó bá sín padà sáyé a máa bóyá ó máa lajú tá ṣe ń sọ pé kíní yìí ti pọ̀jù. Ó mọ̀ pé ìwọ ló lọ mú gbogbo ẹ̀ wá, àbólíkì ló fi pe Ẹ̀gbin lójú o. Kò sẹ́ni tó lu Ẹ̀gbin o, kò sẹ́ni tó lù ú torí ẹ̀jẹ̀ yìí ó le ju omi. O ò lè nífẹ̀ẹ́ Ẹ̀gbin títí kò nífẹ̀ẹ́ ju bí àwọn ọmọ yìí ṣe máa nífẹ̀ẹ́ lọ. Nǹkan tí mo fẹ́ kó o mọ̀ nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé irú iná tó jó wa yìí ìkónú àwọn ọmọ ìyá tiẹ̀ náà máa sọnù. Wà wá mọ bó ṣe ń rí lára, wà wá mọ bó ṣe máa ń dùn, wà wá mọ bó ṣe máa ń rí, wà wá mọ bí iná ṣe ń jó wa bá a ṣe ń mu mọ́ra. Ẹ̀rín wa làwọn èèyàn rí o, mọ kó tó ń dùn wá ní inú. Aṣọ tó wọ̀ gbẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa sọ fún ìyá bíbá àti Bọ́sẹ̀ àti bàtà gbogbo ohun tó wọ̀ gbẹ̀yìn bí hospital ẹ bá wa sọ fún wọn kó bá wa yàn dẹ́ o. Aṣọ tí ẹ ń sọ yìí ṣé ǹjẹ́ oníṣẹ́ kan tí ó wáyé lórí ẹ̀ ni àbí ẹlẹ́mìí sọ̀rọ̀ nípa ẹ̀? Ẹlẹ́mìí ló sọ̀rọ̀ nípa ẹ̀ torí ẹ̀ la ṣe ń pààrà ibi ní àti ìjẹta la ti ń pààrà bí àtòdìdí Sùúrùlérè la ti ń wá o. Sùúrùlérè la ti ń wá sí fọ́ àtòdìdí bíbáyìí lójoojúmọ́. A sì tún bọ̀ lọ́la lórí aṣọ yìí ẹ bá wa bẹ̀ nítorí Ọlọ́run. Aṣọ tí Ẹ̀gbin wọ̀ gbẹ̀yìn kó tó di pé ó dolóògbé ẹni kí Bọ́sẹ̀ àti ìyá bàbá wa yàn dẹ́ ṣèbí wọ́n ti pa wọ́n ti gbélẹ̀ fún wa a dẹ̀ ti sín. Nígbà tó kúkú máa sọ níbi ká sì ń sí tẹ̀ ń lọ́rùn. Nígbà tó máa padà lọ sí tí Bọ́sẹ̀ lọ padà gbẹ́ kó tó kàn fi bàbá kó wóró ṣáájẹ́rì irọ́ ni. A ò mọ nǹkan tó fi tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé pósí débẹ̀. Àmọ́ a dúpẹ́ pé Ọlọ́run ti gba gbogbo ògo báyìí. Àmọ́ aṣọ tó wọ̀ gbẹ̀yìn yẹn ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà ó ṣe kókó.